orí wa kò ní takò wá o, ẹlẹ́dàá wa kò ní takò wá, ọlọ́run elédùmarè kò ní jẹ́ kí orí mi kó takò mí, orí mi ẹlẹ́dàá mi kò ní gbàbọ̀dẹ̀. Mo kí wa, orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production. Mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù. Mo fẹ́ mú ẹ̀rí wá, mo ti fi iṣẹ́ kan sílẹ̀ tí mo pè ní àpè. Mo fi iṣẹ́ náà sílẹ̀ á ti tó bí ó ti pẹ́ díẹ̀ ṣá tí mo ti fi iṣẹ́ náà sílẹ̀. N tí mo wá rí lórí iṣẹ́ náà tí mo fi tún padà sí orí ẹ̀, ó ti tó èèyàn mẹ́ta. Bàbá kan wà ní ìlú kan, wọ́n wà ní ìlú kan. Ìgbà tá a ṣiṣẹ́ yìí, ẹran òkété gbígbẹ òun ni mo ti gé tí mo ti kun tá a kó mọ tí mo fi ránṣẹ́ sí wọn ní ibi tí wọ́n wà tí wọ́n fi jẹ àṣejẹ yìí. Ìyàwó wọn nígbà náà tẹ́mọ̀ àwọn obìnrin ló ní àṣẹ lọ́hùn, àwọn obìnrin ló láṣẹ ní ọ̀hún, ó ṣeé ṣe kí àwọn náà máa gbọ́. So àwọn obìnrin ni wọ́n ní àṣẹ níbẹ̀ yẹn. Ìyàwó wọn ti wá bá débi pé tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n tiẹ̀ ti gbogbo fámìlì ó ti parapọ̀ pé kó máa lọ. Ó gbogbo wà tí ò dáa yẹn tán, ó wá lé wọn jáde, wọ́n wá lọ. Nítorí jọ mí lójú sẹ́rí nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, ó sáà ní òjẹ́ ewé ẹ̀kú kan ni. Sẹ́rí n tí mo kàn kíyèsí lára gbìyànjú ni pé ní àsìkò yìí ìgbìyànjú kan ò tó, mo ti ṣe kò mu, mo dáwọ́ gbìyànjú dúró torí pé ojoojúmọ́ ni àdúrà gbígbà o, bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ló ń jẹ. Ọlọ́run tó sọ pé ká máa gbàdúrà láì sinmi, títọ́ Ọlọ́run yé, torí pé n tó bá pè ní ọmọ Yorùbá, ọmọ Yorùbá ò dúró rárá o. Ẹni tó ń sa oògùn fẹ́ sí òun, ǹjẹ́ o mọ tó jẹ láàárọ̀ yìí? Ǹjẹ́ o mọ tí wọ́n ń torí ẹ̀ ṣe nílé tí wọ́n sùn tí wọ́n wo lórí ẹ̀? Ó wá sa nǹkan kan sí lẹ́ẹ̀kan wá ní pé kò mu, pé o ti dáwọ́ dúró, kò rí bẹ́ẹ̀ o. Bàbá yìí wọ́n sunkún sí Ọlọ́run lọ́rùn pé àwọn fẹ́ ọkàn àwọn òfìyàwó lé, àwọn ti bímọ mẹ́ta fúnra wọn, ó ti bímọ mẹ́ta fáwọn, ọkàn àwọn ò fi sílẹ̀. Lóòótọ́ ó ti lé àwọn jáde nínú ilé, àwọn dẹ̀ ti jáde nínú ilé táwọn gbà, ó ti lé àwọn jáde torí àwọn ti sun police station bí ẹ̀mẹ́ta kí wọ́n bá di pé yóò padà di pé yóò mú nǹkan míì lọ́wọ́. Wọ́n dẹ̀ ti gbìyànjú. Bàbá yìí ní jẹ́ kó òun ó tún gbìyànjú eléyìí tá a tún rí kó ń gbìyànjú. Wọ́n sì pè mí, mo ní kò sí wàhálà, tẹ́ ẹ bá ti lè jẹ́ àbáyín ṣe àgbé ránṣẹ́, àdẹ̀bá wọn sí àgbé ránṣẹ́, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́, ó tún fún mi lórí ọ̀fẹ́ láti tún sọ pé mo tún fẹ́ fi àṣírí náà sílẹ̀. Àṣejẹ́ ni o, àṣejẹ́ Ìfẹ́ràn tó dáa ni. O lè dojú ẹ̀kọ́ lágbájá pé bá ń gbé lágbájá wá sẹ́yìn fún Ògúndábèdè, a máa ń lò fún pé Ògúndábèdè olórí ilé ó yálọ̀ kówó wá lọ́ọ̀ kó kíní wá, á gbé obìnrin wá. Bẹ́ẹ̀ ni mo sọ, yóò gbé obìnrin wá. Bàbá yìí ní ìjọ́ kẹfà tí àwọn jẹ àṣejẹ́ yìí ni ìyàwó àwọn ti bẹ̀rẹ̀ sí ní fi kọ́ da àwọn láàmú pé nígbà tí wọ́n bá yẹ padà wá, àwọn àtìyàwó wọn ní wọ́n jọ padà lọ́dọ̀ mi, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bá wá, tí wọ́n gbà kan wálé ọdún, wọ́n wá sọ́dọ̀ mi, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n bá wá kì í tún ṣe lórí ìyẹn mọ́ torí pé ìyàwó ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n bàbá yẹn wọ́n tún fi nǹkan bọ̀ mí lọ́wọ́ pé bàbá ṣẹ̀ṣẹ̀ wá tún ara mú nílé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá obìnrin tí ìyàwó tí wọ́n lè pè pé ó yá tẹ́lẹ̀ kó tẹ̀lé wọn, ó tẹ̀lé wọn wá Nàìjíríà, wọ́n jọ wálé ọdún ni. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ìwọ tó ń sọ pé náà láì pé o gbìyànjú kan ó kù díẹ̀ káàtó ló wá lóò ṣe mọ́ sórí ẹni tó ń sàn ó ti wọ́n gángan fúnra rẹ̀ mọ ìrìn tí wọ́n gan ti rìn, wọ́n gángan fúnra rẹ̀ ti mọ ìrìn tó ti rìn. Ẹnìkan wá lóhùn sáà ìfẹ́ sí ọ, ó ṣeé ṣe kó má tètè ṣiṣẹ́, ò ní dáwọ́ dúró ni. Àdáwọ́jọ́ òpè wọn ló ní ń pọ̀ta. Èèyàn méjì ni ò kì í lójú oorun, ẹni tí ó tún lù ṣe ò ní lójú oorun, bẹ́ẹ̀ ni ẹni tí ó bàlújẹ́ náà ò ní lójú oorun. Nítorí o fẹ́ tó mọ̀ pé kì í ṣe kà pé o fẹ́ ẹni kẹjọ mójútó ọmọ tẹ́jọ bí, kò sí nǹkan tó burú ń bẹ̀ o. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ó ní tí a fi ń fẹ́ obìnrin ní tipátipá, àṣírí tí a fi ń fẹ́ obìnrin ní tipátipá ni
wọ́n fi ṣèkà obìnrin tí o tó fẹ́ ìyàwó ẹ̀ ló dáa kó o lò fún o mọ́ lò fún ìyàwó oníyàwó o. Ó yẹ máa bá mi ká lọ. Ewé ògò, eegun agbárí ẹṣin, olú ọ̀gán, orí alákẹ́dùn, ìkórí àrán ọ̀pẹ, mẹ́sàn-án, ilé aládì, ẹ̀ka yèrè. A máa lọ, tá a bá ti lọ papọ̀ òun la fi ṣe ẹran òkété. Mo ti lọ tí mo ti bá wọn kó sínú òkè. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So a wá fi ṣe ẹran òkété, a wá fi ìyẹ̀rọ sùn, a fi tẹ ojú Ògún dábèdè. Tá a bá ti fi ṣe ẹran yìí tán, kíní egbò ọ̀gàgà, àṣẹ ni egbò ọ̀gàgà ẹ dàmọ́ yóò ti wà lórí iná kẹtó egbò ọ̀gàgà yìí lẹ́mìs pẹ̀lú ìyẹ̀rẹ̀ tẹ́ dàmọ́ tí ẹ fi kan tó jẹ àṣejẹ yẹn. Ẹ wá gbọ́ gbólóhùn tí wọ́n máa pèsè. Wọ́n ní akókinlágbádá ní ń sawo wọn lóde adó, alàkàkà dífá ní sawo wọn lóde ọ̀wọ̀. Ara mo gbà yí ọ̀run ò fẹ́ kà ní ń sawo wọn lóde ìmọ̀rin kínkín. Orí jẹ́ kí n lẹ́ni mọ́ra, kí n lẹ́ni lára bíi tọmọ alákẹ́dùn. Orí jẹ́ kí lágbájá ọmọ lágbájá kó máa kẹ́rù bọ̀ nílé mi lónìí dandandan. Bẹ́ẹ̀ ni. So wá sì pàfẹ́ fẹ́ obìnrin ni, pàfẹ́ fẹ́ obìnrin tí yóò ṣe mí láǹfààní kí orí kó jẹ́ kí ó máa bọ̀ lọ́dọ̀ mi. Lónìí dandan ni kó máa bọ̀ lọ́dọ̀ mi, òní dandan kó wá jẹrin ewúsà. Torí ti gi tọ̀pẹ̀ ní ṣèkẹ́ ẹ̀yẹ̀rè. Èrò wá èrò bọ̀ kì í tán nílé aládé. Orí ẹṣin ò ní burú kó má ní olùsìn. Ìgbà lálẹ́, ìgbà láàárọ̀, ìgbà lọ́sàn. Ìgbà kan ní pé ìjọ sin olúkan o, kí lágbájá ọmọ lágbájá kó wá máa sìn mí, kó máa bímọ, kó máa ṣèyàwó ní ọ̀dẹ̀ mi. Ògo mi ti dé ọmọ ẹlẹ́wùjì. Bí mo bá pe ẹnìkan, ìgbà ẹni ni kó jẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Ògún dábèdè o, ó yá dìde ńlẹ̀ kí o lọ mú lágbájá wá fún mi lónìí dandan. Nítorí ìtàpẹ́ ìjẹ́ jìnnà dandandan lónìí dandan ni kó lọ dìgàrà lágbájá ọmọ lágbájá wá fún mi, wá máa dáná fún mi lọ́dẹ̀ mi. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan ó ń bẹ nílẹ̀ Yorùbá. Àtinúdẹ́nu là á pè é, àtinúdẹ́nu là á pè é. Nígbà tí mo fi sílẹ̀ nígbà yẹn, egbò ọ̀gàgà yẹn ó confuse ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Èmi nì tó wà bí ẹgbẹ̀rún 10 lèmi ń ta síbí kan, 10,000. Mo fẹ́ wá jáde ní o, mo ní. Ó sáwà, mo ní egbò ọ̀gàgà tí wọ́n sọ pé àwọn ò mọ̀. Wọ́n ní mo kóòdù ẹni, èmi ò kóòdù ẹ ní ti mo orúkọ tí mo mọ̀ tí wọ́n ń pè nìyẹn. Ṣùgbọ́n nígbà yẹn tí máa lọ sóko wájú mo máa ń wà, tí máa gùn, tí máa lọ tó máa kúnná, tí máa mú pamọ́ torí pé mi ì lè ṣe kí n má fi ṣiṣẹ́ fáwọn èèyàn. So ó jẹ́ kí ó wà ńlẹ̀ fún mi ní gbogbo ìgbà. Ó ṣòro. Eléyìí tí mo wà láti mo gba àwọn èèyàn 5,000 naira mo fún wọn tán fi bá mi wá egbò ọ̀gàgà yẹn. Nǹkan tó wà kò lè kún síbí méjì. Torí ẹlòmíì ò ní ṣe bí wọ́n wà lásán ní ti bá ń wà lóko ní náà ta síbí kan 10 tàbí tó wá sá eléyìí tí ó kù síbí kan tẹ́ pé ní gún kíní mọ èpo ẹ̀ lásán lẹ́ẹ̀bù lẹ́ẹ̀gùn o. So bó ṣe jẹ́ nìyẹn. Àṣírí tí mo ti gba ẹ̀rí tó pọ̀ lórí ẹ̀ ni mo mọ̀ fi sílẹ̀ ni. Ẹlòmíì á pè mí, ìyàwó òun ó ti lọ, even ní Nàìjíríà ń bí gan, ìyàwó òun ti lọ, ó ti ṣe gbọ́n òun dẹ̀fẹ̀ ọkọ òun ti lọ, òun ẹ gbìyànjú ẹ̀. Àtinúdẹ́nu là ń pè, àtinúdẹ́nu Iferan. Eléyìí tó le ju olúgbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ lọ. Bí ojú oró bá dórí omi, agbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Bó sì bàtà bá dórí odò, agbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kí ìfẹ́ mi kó gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ lọ kàn lágbájá rárá o. Eléyìí ó ní kó wá ni, yóò wá níjọ́ náà gangan. Láàárín 7 days ó máa kó wá. Tí ó kó wá nulẹ̀ yín, tí ó máa wọ́ ọ káàkiri, yóò máa fi fóònù lé ọ kiri.
lẹ́ni tó ti lóhùn òsì mọ́ tó ti fọlọ́pàá gbé ọ tó ti ṣe gbogbo ẹ̀. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa la ti sọ àwọn nǹkan nù. 08061408254 ní nọ́mbà tẹ̀lé pè wá sí. 09072793348 nọ́mbà tẹ̀lé pè wá sí ni. 08061408254 òun ni WhatsApp nọ́mbà wa. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp á dá yín lóhùn. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ sọ àwọn àṣírí kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá bí mi ní dáhùn o mi ní dáhùn ẹ mọ̀ pé ẹ ra dátà fún wa ẹ ṣe kan so ìkan náà lásàfin máa sọ pé bóyá kínní àwọn iṣẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá béèrè kí ní dáhùn kì í ṣe pé mo fi ṣe ìgbéraga. Tí ẹ bá mọ tẹ́ bá mọ ìgbésẹ̀ tá à ń gbé mo sọ̀rọ̀ lórí àṣírí tá a fi rí nọ́mbà lóòótọ́ bàbá yóò gba nǹkan tó pọ̀ kan tó fi sílẹ̀ ó kó ọrẹ lọ́hùn ni àrídì gbéra àrèpo tí mọ́tò àgbéra wá wọn lọ pé kínní yìí ẹnìkan ló sọ fún mi pé wọ́n ṣe fóun nígbà kan wọ́n ṣe fẹ́ nìkan nígbà kan òun lòún mú wọn lọ síbẹ̀ pé kódà láàrin kínní ẹnìyẹn nítorí àwọn tó ṣe fún bàbá ó kọjá bẹ́ẹ̀ mo ṣe ní bàbá àwa àbá yẹn lọ àwa fi sílẹ̀ ẹnìkan mọ̀ sọ̀rọ̀ tí ò dá lábẹ́ aṣọ lóòótọ́ ẹ̀bẹ̀ mi kí n fi sílẹ̀ mi fi pamọ́ ni o mi fún yín mo fi pamọ́ anytime tí n bá nílò rẹ̀ màá bá yóò pàkáǹtì kankan pamọ́ mọ́ níta bá fi sórí kinní náà 20 ọdún lónìí 90 ọdún lónìí kódà ọmọ òtún bá wọn bá ti mọ kóòdù tí wọ́n fi wọbẹ̀ bí wọ́n sì mọ tán bá ti tẹrúkọ wá sí yóò gbé jáde. Ọlọ́run yóò gbà fún wa o Ọlọ́run yóò gbà fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n sọ pé nǹkan kan ló rí kò sí nǹkan tí ò sí ń tèmi ò mọ ẹlòmíín mọ́ tó bá wà ẹnìkan bí mi lérí àṣírí kan pé tó bá wà kí n bóun ṣiṣẹ́ lé lórí mo ṣiṣẹ́ lé lórí mo dẹ̀ wá jáde fún un kí wá ni Ọlọ́run ó gbàdúrà wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórí péjì wa ẹ bá wa fọ́lọ̀ wa ní Facebook ẹ subscribe sí YouTube channel wa orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa nìyẹn kẹ́ ẹ subscribe sí YouTube channel wa ẹ bá wa share program wa Ọlọ́run ó gbàdúrà wa níbi tó gbàdé kò ní takú síbẹ̀. Ìbẹ̀rẹ̀ ọdún la wà yìí pẹ̀lú ògo Ọlọ́run àwọn èèyàn tí ń pè mí lórí iṣẹ́ tí mo fi sílẹ̀ bá a fi ń ṣe ìbẹ̀rẹ̀ ọdún ẹnìkan ló ń lò níjọ́ kìíní níjọ́ kejì níjọ́ kẹta ó fún mi ní àbọ̀ àwọn tó ti ń rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé òwúrẹ́ ń bọ̀ pé ọdún ìfẹ́ dùn fún yóò sì dùn fún láṣẹ Èdùmàrè. Ẹlòmíì pè mí pé níbi iṣẹ́ òun ti ní promotion àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan tá a fẹ́ náà nìyẹn. Ọdún yìí yóò jọ san mí yóò san ẹ̀yin náà yóò san gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo kí yín o ẹ ṣeun.